òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. àsìkò yìí lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrèǹtè àti bàbá àlùbáríkà Webidanu ní ìlú Ìgbòdú. lẹ́yìn lórí ètò kí la máa gbé yẹ̀wò kí la máa ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kéèmí ṣeéṣe fún bàbá àlùbáríkà wà ń kalẹ̀ Webidanu ní ìlú Ìgbòdú. wọ́n wà níkàlẹ̀ láti yànnà náà ìta bá gbé wa lé ní ẹ̀yìn tí wá ẹ̀ máa bá wa kalẹ̀ bàbá o ẹ kú dédé àsìkò yìí sáà. Ìyóge ẹ̀kọ́ àrọ̀ ìdá òjò ọlọ́run jò tú wa bá Nàìjíríà ò ní dàrú ayé wa ò ní dàrú àárọ̀ wa ò ní dàrú ọ̀sán wa ò ní dàrú láṣẹ Ọlọ́run. àmín. bàbá ẹ mọ̀ pé bá ti ń ṣẹlẹ̀ làwa máa ń gbé wá fún àkíńdó tutù torí wọ́n ní àgbò kí ń wà lọ́jà kò rí ọmọ tuntun wọn agboolé fújì ni ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. kí ló fà á? Saheed Òṣùpá òun ló sọ̀rọ̀ kan wípé ó ń play níbi kan ló ń ṣeré ló bá ní àwọn ọmọ tí ń kọ fújì ń sìn pàápàá àwọn táwọn kù lágboolé orí ń sìn yàtọ̀ sí òun ẹni tó bá lè kọ acapella láàrin ìṣẹ́jú mẹ́rin 4 hours wákàtí mẹ́rin 4 hours tí ò ní dákẹ́ tí wọ́n dẹ̀ tán pẹ̀lú acapella pé kéèyàn fẹnu kọrin kó má fìlù sí kó má sí gbogbo àwọn gángan nǹkan kó kọ́ máa fẹnu máa kọ́ fún wákàtí mẹ́rin lẹ́ni tó bá lè ṣe òun challenge wọn kan bọ́ta bódà yẹn sọ báyìí ni arákùnrin kan tóun náà kọ fújì Òkìkí Bright ni òun náà bá bọ́ta pé ọbọ orin ẹ má máa fojú kéré àwọn náà lè kọ̀wé tiẹ̀ lè kọ wákàtí méje láì sinmi ló bá dẹ̀ kọ́ everybody bá dẹ̀ ń wò àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ló bá dẹ̀ di pé gbọ́mi sí omi ò tó la tún rí pé Òkìkí Bright ó tún sọ̀rọ̀ sí Òṣùpá àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí bọ́ta bẹ̀ta ewo rèé akọlẹ̀kọ acapella ṣe wá di pé àwọn ojú ara wa Òkìkí Bright bá di ọ̀rọ̀ tóun náà gbọ́ ló jẹ́ kóun náà sọ bẹ́ẹ̀ wípé wọ́n ní Òṣùpá sọ báyìí ó sọ báyìí òun dẹ̀ rò pé kò tọ́ sí wọn lẹ́nu ìlú náà ṣe yájú bàbá báwo lè ṣe lọ́rọ̀ yìí sí. ṣe rí ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé àwọn tó lè kọrin pọ̀ nínú àwọn ọmọ ẹ̀ tí wọ́n lè kọ orin wọ́n pọ̀ lóòótọ́ ṣùgbọ́n Yorùbá máa sọ̀rọ̀ pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsí ìgbésẹ̀ gangan kí ló ní mo wí. ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsí ìgbésẹ̀ gangan. Yorùbá ni ṣe mọ̀ pé nínú àwọn tó ń kọrin yẹn náà èyí tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn àárímúrí tọ́ndà pé kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn pé tó bá jẹ́ pé tóní ò lè bá a lábo ṣe mọ̀ pé nọ́mbà 1 ọmọ yẹn ò yẹ kó yájú torí tọ́lọ́mbà ṣe fún un kọ ṣùgbọ́n ló ní tí wọ́n bá déyàn bá lè àìmọye ẹni ó lè kọrin tọ́lọ́hùn fún wọn gbọ́ ẹni Ọlọ́run bá fún gbọ́ tó bá gbórin ẹ̀ ló lè kọrin nígbà tí wọ́n pe ọmọ olórin kan lọ síbi ọjọ́ bí ẹnìkan tó wá débẹ̀ tó tọ̀hún padà wọ́n wá sọ pé kò bá má ṣe bẹ́ẹ̀ ẹ pè ní Tọ́pẹ́ Àlàbí lọ sí bẹ́ẹ̀dẹ̀ Lizzy Anjorin àgbọ̀ràn yẹn wá sórí ètò lóòótọ́. bẹ́ẹ̀ni mo wá ní kò bá má ṣe bẹ́ẹ̀ pé kódà bọ́ ta èèyàn bá pé èèyàn níbì kan téèyàn bá ṣe èèyàn ó dá lóhùn níjọ́ yẹn ni mo sọ̀rọ̀ tìyá tí èkí mi tí mo fún mi ní kọ́sítọ́mọ̀ kí ló dé fàjà ẹ̀mí ìyá lu ọmọ mi ní pé mo ti bà àwọn ọmọ jẹ́ jù ìyá yìí ti burú jù èmi náà bá sọ pé wọ́n fọwọ́ kan ọmọ mi mọ́ èmi náà dẹ̀ ní ètò ẹ̀ ṣùgbọ́n tó bá tún fọwọ́ kan ọmọ mi àdá mi máa ládùúgbò táwọn èrò bá wá à ń ṣiṣẹ́ fún wọn tó bá ṣe à ń ṣiṣẹ́ fún wọn tó bá kúrò wọn á lọ jòkó bẹ́ẹ̀ wọn wá ẹnìkan tó wá ní kó asthma
tí èèyàn wá ṣe ìyẹn náà wá ṣiṣẹ́ ìgbà yẹn gbà mo wá ṣe lọ́wọ́ wá ṣe ó tún wá lọ ta ló wá ní ẹ máa ń wá ó wá ní mọ̀mọ́ yẹn ni àìdẹ́ sọ̀rọ̀ ó ló ti wá rí báyìí ok sẹ́yìn láwa máa jà fún èmi náà mo tún lọ bá mọ̀mọ́ tá a parí ọ̀rọ̀ àti wá dọ̀rẹ́ nísìn tó ti jù bẹ́ẹ̀ lọ téèyàn bá ní kéèyàn kó wá kọrin láì lùlù fún wákàtí 4 sóun fún rẹ̀ kọ́ rí ẹni tó gbèdíje yẹn kalẹ̀ sóun gan fún rẹ̀ ó kọ́ rí. ó kò gbèdíje kalẹ̀ ni ó ní òun lè kọ́ ó lẹ́ni tó bá lè kọ́ tó sọ tó lè kọjú òun pé bóun ṣe lè kọ́ òun lè kọ́ kó jáde. ọmọ yẹn náà wá jáde. ọmọ yẹn wá jáde pa bàbá òun náà lè kọ́ òun lè kọ́ wákàtí 7 gan. ó sì kọ́ àbí ò kọ́. wọ́n kọ̀ sí ààrẹ ní kọ́ òun náà sọ pé ọ̀rọ̀ ayélujára tẹ́lẹ̀ ìbá sọ̀rọ̀ ilé àfúnlẹ́sì òun ni ìyẹn tó pọ̀ òun náà lè ṣe é pé òun lè kọ́ lẹ́kọ́ máa kọ́ wò rí kọ́kọ́ tó bá wá kọ́ la tó lè sọ̀rọ̀ sẹ́mi pé ẹni ó sọ̀rọ̀ kéèyàn náà kó kọ́ kó rìkọ́dù ẹ̀ kán pílì ẹ̀ ká wá gbọ́tún ká gbósì kò tí ì sí jà ń bẹ́ẹ̀ kí ni ẹni mo wí. kò tí ì yẹ kó fàjà. kò fàjà ọ̀rọ̀ ìdùnnú sì ni orin yàtọ̀ fórin orin tí wọ́n fi ń kíyàn ọ̀tọ̀ orin tí wọ́n máa fi ń yíyàn ọ̀tọ̀ orin tí wọ́n máa fi ṣèdárò ọjọ́ ìbí ọ̀tọ̀ orin tí wọ́n máa fi ṣètọ́jọ́ ìkómọ ọ̀tọ̀ orin tí wọ́n kọ lẹ́yìn òkú ọ̀tọ̀ ọlọ́mọ pa gbogbo wa báyìí ṣe rí ọ̀rọ̀ yẹn kò tí ì sí jà ń bẹ̀ fọ́jọ̀gbọ́n ọ̀gá wọn tó kọ́kọ́ sọ pé ó lè kọrin wákàtí 4 yẹn kó ń kọ́kọ́ kọ tiẹ̀ ẹ̀yin tẹ́ ń rìkọ́dù wọ́n pè yín kó kọ wákàtí 4 ẹ̀ka alẹ̀ ọmọ yẹn náà kó wọ́n pè ọkọ tiẹ̀ náà kọ́kọ́ wákàtí 7 tiẹ̀ ẹ rìkọ́dù ẹ̀ kalẹ̀ ẹ wá pìlì ẹ̀ ká tó wá mọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ tí ò tí ì nídìí lẹ̀ ń gbé wá yìí ntọ́ bá ti ní kìmí tó ní evidence ń lèmi fẹ́ máa dá sí. ohun táwọn èèyàn tó ṣẹlẹ̀ sí ni pé ó ti ń di ọ̀rọ̀ à ń búra ẹni àyájú ságbà. sórí yẹn gbogbo tí ń jẹ́ olórin kò sí tìjú láàrin wọn olórin tá à ń sọnù wọn máa ń sọ pé kò sọ́gà kò síṣẹ́ tí ò lọ́gàá ọlọ́run fún wa kọ jura wa lọ níbi iṣẹ́ àáfàá ọlọ́run fún wa ṣe jura wa lọ níbi iṣẹ́ oníṣègùn ọlọ́run fún wa ṣe jura wa lọ níbi iṣẹ́ wòlíì ọlọ́run fún wa ṣe jura wa lọ ṣùgbọ́n tèmi fẹ́ sọ fáwọn ọmọdé tọmọdé bá láṣọ bí àgbà kò lè lékìísà bí àgbà ntí àgbà wò tójú rẹ̀ fi pọ́n àbí tójú ẹ̀ fi jìn tọmọdé bá worú ẹ̀ yóò lè fọ́ kò yẹ kó yájú sọ́gẹ̀ o tí ẹ bá ní òun lè kọ́ orin gùn ún nì gbogbo iṣẹ́ téèyàn bá mọ̀ ó máa ń gún yàn bọ̀tí gbogbo tèmi fẹ́ mọ̀ ni pé ká kọrin kọ́ kéèyàn ó gba orin dẹ̀ yàtọ̀ fórin ká máa kọrin lọ gbirigidi ọ̀tọ̀ ká máa fórin ká máa fi yìnyàn ọ̀tọ̀ ká máa fórin ká máa fi kìlọ̀ ìwà ọ̀tọ̀ ṣùgbọ́n ọlọ́run pọ́n orin lé o gbogbo àwọn tó ń kọrin ànábì ọlọ́run ni wọ́n o wọn ì ṣèyàn lásán o irú yẹn ò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láyé ọdún kan bá wọn gbọ́ olórin kan tó ní olórin ọlọ́run kan fọ̀rùn kẹ́ Síkírù Àyìndé olórin tí ọba tí lè sọ pé labalábá dùbú lálàbá ṣubú ló àgbà kẹ́nìkan
sásọ̀njọ́ náà lọ́hùn kò lè bá wọn délé odù níbi orin ṣe mọ̀ pé òun náà sọ bẹ́ẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ tí ahọ́n rẹ̀ ò yí láti sọ ṣùgbọ́n ó dá òun lójú pé òun lè sọ ló fi sọ pé olórin tí ọba lè sọ bẹ́ẹ̀ ńjọ́ náà lọ́hùn ìyẹn náà sọ bẹ́ẹ̀ kì í ṣàkọ́kọ́ ni bọ̀tì kan kọ́ síta náà làwa tó lè wá mèsì tá a sì sì bọ̀tì kejì ìkìlọ̀ tèmi ó sọ fọmọdé mo sọ ń jọ sí pé tí wọ́n bá fẹ́ lo aṣọ wèrè téèyàn ò bá rí ọba ti wá aṣọ olórin ọba ti bu díẹ̀ yọmọ fi ṣògùn yọmọ lókìkí lọ ọ̀rọ̀ yẹn wá yàtọ̀ níṣẹ́ àbí ó yàtọ̀ níbo ẹ̀kọrin wò láì nílùú èèyàn ti wá di pé kọ́mọ yájú sẹ́ni ó jù lọ ọmọdé òun yájú ságbàlagbà o kò dáa o ọmọdé òun yájú ságbàlagbà kò dáa bọ̀ tí fi wá jẹ́ pé òun tó jágbà orin yẹn kó mọ̀ dá sí kó mọ̀ yà sí rárá gbogbo ọ̀rọ̀ la máa ń gbọ́ gbogbo èèyàn sì ní sọ̀rọ̀ sí èèyàn ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ léèyàn máa dá lóhùn kí ló ní mo wí. gbogbo ọ̀rọ̀ là ń gbọ́ òun ẹ̀ ló sọ̀rọ̀ sí ìyẹn gbogbo ọ̀rọ̀ kọ́ là ń dá mi. gbogbo èèyàn kọ́ léèyàn máa ń fèsì ọ̀rọ̀ fún. gbogbo èèyàn kọ́ léèyàn fèsì. ok wọ́n sọ pé kéèyàn wá lùlù ní òhò tá a bá wá rẹ́ni tó lè lùlù ní òhò sáwà rẹ́ni tó lè jó ń òhò tá a bá wá rẹ́ni tó lè jó ní òhò sáwà rẹ́ni tó lè pọ̀ tí ọmọ wòran ní òhò sẹ́kọ̀ ti di wèrè torí náà gbogbo èèyàn kọ́ léèyàn máa ń dá lóhùn kán kọ́ kárí tó bá ti jórin tó jẹ mórin á mọ̀ pé eléyìí náà tó gbìyànjú nu ṣùgbọ́n kọ́ mọ́ ra gbàlagbà fín torí ọjọ́ iwájú kọ́mọdé ọmọ fi ró náà fín kọ́ mọ́ ra gbàlagbà fín torí ọjọ́ iwájú kọ́mọdé ọmọ fi ró náà fín gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé wọ́n fẹ́ fi gbé èèyàn lárugẹ ni irú ọmọ tó ń bá rí i kó lè kọ́ bẹ́yẹn nísìn òun náà ti tún dìde nìyẹn Ọlọ́run dẹ̀ ti lè fi pàṣẹ yẹn gbé e lárugẹ èyí tó bá lè ṣe nu wọn kó ṣe kárí Ọlọ́run dẹ̀ fa àlùbáríkà ṣe ìyẹn ò tó jà ìyẹn ò dẹ̀ tó bínú torí náà kí kálukú ọmọ ẹgbẹ́ ara rẹ̀ kẹrù mọ́ rẹ̀ lẹ́rù kí wọ́ọ̀fà ọmọ rẹ̀ ní wọ́ọ̀fà ìjòyè kọ́ mọ̀ ṣe bí ọba ká sì bọ̀wọ̀ fẹ́ ni ọba jù wá lọ o kí ló ní mo wí. kíjòyè má ṣe bí ọba ká bọ̀wọ̀ fẹ́ tó bá jù wá lọ. ọmọ pé tọ́ba ọba sílé ìránṣẹ́ ọba lè mọ búramúramù láàfin ṣùgbọ́n tí ọba bá yọ sáàfin pẹ̀lú adé ọmọdé tàgbà ó ṣe kábíyèsí fún o Ọlọ́run gbogbo ẹni Ọlọ́run bá ń pọ́nlé lẹ́nu iṣẹ́ rẹ̀ ọlọ́mọ kan lábùkù gbogbo ẹni Ọlọ́run bá ń pọ́nlé lẹ́nu iṣẹ́ rẹ̀ ọlọ́mọ kan lábùkù òdìjọ́ mẹ́jọ yìí yóge. ọ̀rọ̀ ńlá ni gbogbo ẹni tọ́lọ́run bá ń pọ́nlé lẹ́nu iṣẹ́ ẹ̀ kí elédùà kò máa kàn wá ní àbùkù ẹ̀kọ́ sábà ìbáríkà àbẹ̀dẹ̀ ọdún bí ọdún ṣe ń parí lọ ọdún lọ súnmọ́ kọlọ́run jẹ́ ká làjá kẹ́bí wà làjẹ́ kọ́ sábà ìbáríkà má wo rẹ̀ níwọ̀n fọ́rẹ́ táwọn àgbàlẹ̀ tí kò lè mọ nǹkan tó máa ṣe kọ́ sábà ìbáríkà lóríṣiríṣi bóyá lálàkàlà ní iṣẹ́ ò lọ dédé àbí ó lọ délé ṣùgbọ́n kò ṣàfẹ́ wọ̀ kan as usual kàn sí wọn kíbi tẹ bá ti ń bẹ̀ dé kò dùn gàjọ́ tó lọ sí ìjẹ́dẹ́bọ́lẹ̀ ní gbódú junction ẹ̀ ti rí sandboard bàbá àlùbáríkà ń bẹ ẹ̀ ti rí bí la ṣe máa wo ìyàwó ibẹ̀ tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.